Breaking news. Ikú àlèmọ́tù. Àwáyé má kú kàn sí mọ́. Mo kí gbogbo wa bá a ṣe ń darapọ̀. Ó mà lágbára o. Ikú ó yọwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwo. Ìjọ kan láfàyè sílẹ̀ lọ. Gbogbo mọ́tòmọ́tò láyé, gbogbo kò sírù mi. Kò sémi, èmi náà mo wà nípò alágbára. Ikú ó mà lágbára púpọ̀ o. Ọlọ́run Olódùmarè, ọba tó lọ́lá, ọba tó ń pani tó ń jí ni. Kabiyesi Ọlọ́run. Tọ́, mo kọ́kọ́ kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi tẹ́ ẹ wà nílé lóko. Mo kí yín gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí tẹ́lẹ̀. Orí adé Adébọ́lá aka Àlùkà Àfọ̀njá TV. Èmi ọmọ yín náà ni, tó jẹ́ pé tẹ́ ẹ bá ti gbọ́ ohùn rẹ̀ àbó sáré sórí ètò, ẹ ti mọ̀ pé ẹ máa dá gìrì wá. Kìí ṣe torí nǹkan kan, ẹ máa mọ̀ pé mo ní information sí méjì tí mo mú wá ni àti òótọ́ tí a máa ń mú jáde. Mo kí sísítà mi tó darapọ̀ mọ́ mi, mo kí ẹ̀yin bàbá mi tẹ́ ẹ darapọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi pín kí ẹ dẹ̀ bá wa follow Yorùbá Nation Àfọ̀njá TV backup page. Ẹ bá wa follow rẹ̀, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Gẹ́gẹ́ bí lè ṣe ní issue a kàn ń lò kí ẹ lè máa fi rí wa gbọ́, torí tó bá tó àsìkò a ní lè máa lò ó lọ títí mọ́. Tọ́, ikú ó mẹ́ni re, ó mẹ́ni àkàndá lọ. Ìjọ́ wo ni bàbá mi Lámídì Aláàfin Ọ̀yọ́ Kábíyèsí, ikú bàbá yèyé, ikú tó mẹ́ni tó ń pani lọ, ikú tó mú ọ̀pọ̀ èèyàn lọ. Mrs. Monsurat Raji, mo kí yín, ìyá Precious, mo kí yín. Ikú mẹ́ni re lọ. Ikú mú nínú àwọn ọmọ àkàndá, àwọn àṣẹ̀dá, àwọn tá a dá lẹ́sà, ikú mú un lọ. Ọmọ ikú bàbá yèyé ó mọ̀ jáde láyé. Ọmọ ikú bàbá yèyé, bàbá wa Lámídì Aláàfin Ọ̀yọ́ tí wọ́n jáde lọ́jọ́ wo náà. Ọmọ wọn òun náà mà ti fàyè sílẹ̀ lọ. Ó ga o. Àbẹ́ẹ̀ rí báyìí pé àwáyé má kú kan ò sí. Àwáyé má kú kan ò sí. Ikú tó máa wọlé tọni tó máa mú gbóngbó dání, adẹ̀pa ni. Kò sí ń tẹ́ ẹ lè gbé fún tí ó gbà, torí pé n tó fẹ́ gbà náà ni ẹ̀mí. Àṣàrà ìlú, ọba gbẹ̀mígbẹ̀mí, àṣàrà ìlú, ikú o, èyà, a mà wá bẹ̀ ọ́, dákun, ó dẹ̀ jọ́, torí pé a pè ẹ́ ò jẹ́ o. Fún àwa náà, kó jẹ́ kí ọjọ́ ti wá ìsún síwájú, torí àsìkò wa àti ìbẹ́ lọ́hùn kó tó báyìí. Àmọ́ kò sígbà tí kú dé tó jẹ́ pé èèyàn ò ní jáde láyé. Kò sí ní tá a fẹ́ ṣe sí i. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Tọ́, ẹ ní fi ṣèbínú. Ikú mọ̀mọ̀ lágbára púpọ̀.
ikú là ń sọ tá a fi dà lálẹ́ gàràgà. Ikú là ń sọ tá a fi dà lálẹ́ sékéni tá a fi lálẹ́ gàràgà. Ọlọ́run Elédùmarè kó má mà foríjì wá lórí gbogbo ẹ̀ṣẹ̀ tá a lè ṣẹ̀. Ọmọ Aláàfin Ọ̀yọ́ tó jáde láyé, mo wò ó títí mo níjọ́ òní bàbá lọ ná. Àfi kọ́ Ọlọ́run ọba Elédùmarè ó lágbára. Nínú àwọn ọmọ akọni àbẹ́ẹ̀rí báyìí táwa là wá, tó jẹ́ pé nínú àwọn omi èèyàn ńlá kan bá lọ bẹ́ẹ̀ náà lápòsìpò ti jáde láyé, inú wọn lọ. Ọmọ kú bàbá yèyé ó fọ ayé sílẹ̀ lọ. Àwọn ọmọ tó fi sílẹ̀ ńkọ́, ta ló máa gbọ́? Má ṣe bí bàbá, má ṣe bí ìyá, irọ́ ẹ̀tàn ló wà ńbẹ. Torí mo rántí ijọ́ tí Yusuf Àmùdá, bàbá orí adé Adébọ́lá Àlùkà, tó jáde láyé ní 1988. Ọjọ́ náà ní bí àná tí mo wà pẹ̀lú bàbá mi. Bàbá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ó fàyè sílẹ̀. Èmi lẹni náà lẹni tó súnmọ́ wọn pẹ́kípẹ́kí nígbà náà lọ́hùn. Kò síbi tí wọ́n lọ tá àjọ lọ. Bọ̀ ikú yà wá, ikú dóró. Wọ́n dá wọn ìyá wa sílẹ̀. Gbogbo àwọn èèyàn tí wọ́n sọ pé má ṣe bí bàbá, má ṣe bí ìyá, gbogbo wọn dà. Gbogbo nǹkan ni bàbá tó bí mi lọ́mọ náà wọ́n tún gbẹ́sẹ̀ lé. Àwọn yẹn náà dà lénìí, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mà ti fayé sílẹ̀ lọ pẹ̀lú ìtọrọ àforíjì lọ́wọ́ wa, láì dá nǹkan kan padà. Àmọ́ gbogbo nǹkan ló lẹ́san. Gbogbo ẹ̀yin má ṣe bí ìyá, má ṣe bí bàbá, ẹ mọ̀ sọ mọ́, nítorí pé ọjọ́ kan ìjọ kan náà làwa náà máa jáde láyé. Ẹ gbìyànjú ntẹ́ ẹ bá lè ṣe la máa sọ. Eléyìí mo fẹ́ kó kọ́ gbogbo ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyè, wípé mọ̀kànmọ̀kàn lóyè ń kan. Ẹ̀yin ọlọ́lá, mo fẹ́ kó dá yín lẹ́kọ̀ọ́ wípé mọ̀kànmọ̀kàn lóyè ń kan. Ẹ̀yin ọlọ́rọ̀ ìlú, ẹ̀yin tó jẹ́ pé mi mo ga jù, kò sẹ́dá tó ga tó mi. Mọ̀kànmọ̀kàn lóyè ń kàn. Ọmọ Aláàfin Ọ̀yọ́ ó fayé sílẹ̀ lọ. Kí lẹ rí ṣe sí? Afá mi kan sọ wípé kúlù àyìnsáyà mútu láyì sáfìdù ní asòfòtù. Ọ̀rọ̀ ńlá, ọ̀rọ̀, gbogbo pé mi ni mo wà ń bẹ̀, gbogbo pé mi ni mo ga, gbogbo pé mi ni mo tó tí ò sẹ́dá tó lè mú mi. Èmi ni àkàndá tó jẹ́ pé yes, bẹ́ẹ̀ ni gbogbo kàràkìtà nínú ayé sáyà mútu ni. Gbogbo ẹ̀ kò sí bó ṣe léwu. Ìjọ kan náà la máa kú tá a mọ̀ tà níjọ kan, tó jẹ́ pé inú sàárè yìí náà lálọ́. Kò sí bó ṣe léwu, bó ṣe léwu kó ṣe lè jẹ́, a máa jáde láyé ni. Ọmọọba Aláàfin Ọ̀yọ́ ti wá jáde láyé báyìí, ó ti wàjà o. Ọmọọba Aláàfin Ọ̀yọ́ ti wàjà o. Ọmọọba Aláàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé, ó tún ti tẹ̀lé bàbá ẹ̀ lọ báyìí. Ta ni tí ẹ wá kàn? Ta ni ó rò pé òun ò ní jáde láyé? Gbogbo òwò mo lágbára, gbogbo òwò mo jẹ́ nǹkan, gbogbo òwò kò sẹ́ni tó lè mú mi. Gbogbo òwò pé èmi mo lọ́lá jù láyé, màá bà tọmọ ọlọ́mọ jẹ́ torí ipò tí mo ní, torí owó tí mo ní, torí ọlá tí mo ní. Gbogbo ẹ̀ òun dà. Ẹ̀kọ́ ni. Ẹ gbọ́ mi yé, ẹ̀kọ́ ni.
nínú gbogbo tí a bá ṣe láyé, nínú gbogbo tí a bá mọ̀ láyé, ẹ jẹ́ ká máa rántí ikú yìí pé a jáde ni. Torí pé a wáyé lásán tó jẹ́ pé gbogbo tá a lá gbé sílẹ̀ ó máa lọ ni. Ẹ gbọ́, gbogbo nǹkan yìí là á fi sílẹ̀ lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi follow second page mi, Àfọ̀njá TV backup, Yorùbá Nation Àfọ̀njá TV fi. Ẹ dẹ̀ bá subscribe sí YouTube wa. Ọ̀pọ̀ èèyàn fayé sílẹ̀ lọ. Ó níye èèyàn tó ti kú lánàá kílẹ̀ ní tó mọ́. Tẹ́ bá gbọ́ inú program mi. Ó níye èèyàn tó ti fayé sílẹ̀ lọ. Ó níye èèyàn tó dákẹ́ tó jẹ́ pé lórí ìrònú ìgbésí ayé tó ń ṣẹlẹ̀ nínú ayé tá a wà lọ́wọ́ yìí ló ń ṣẹlẹ̀. Ọlọ́run Elédùmarè ọba tó lágbára tó lágbára lọ́wọ́, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò mi. Mo sọ̀rọ̀, mo ní pé kò sí bá a ṣe lè ṣe é, kò sí bá a ṣe lè gbìyànjú tó a máa jáde láyé ńjọ́ kan ni. Wàláì. Tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ pé inú ayé láyé wà o. Àwọn ṣẹ̀dá kan máa kú, wọ́n á lọ ṣẹ̀dá mi nínú ayé mi. Inú ayé tún láyé tún wà. Àwọn tó lọ bó ṣe yí ó kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àwọn kan tún máa tí wọ́n bá kú tán wọ́n tún lọ máa ṣẹ̀dá mi nínú ayé mi títí ọjọ́ àjíǹde. Bẹ́ẹ̀ àwọn òyìnbó ti gbá technology débẹ̀, bọ̀ a lọ síbẹ̀ yẹn lénìí. Tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí àfi kí Ọlọ́run ọba Elédùmarè kó fún gbogbo wa lẹ́mìí gígùn. Ọmọ bàbá yìí fayé sílẹ̀, ọmọ Lámídì Aláàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé, ẹrù tó ń dẹ́rù bara ẹ̀. Àwọn dà lénìí. Kò sírú ọba náà mọ́ tó lè dàbí Aláàfin Ọ̀yọ́ nílùú Ọ̀yọ́ mọ́ láyé. Ìsídà kó jù lọ, ọkọ sí ẹ̀ má tó rárá kan má ríru bẹ̀rẹ̀ mọ́. Àmọ́ ikú pa Aláàfin, ikú bàbá yèyé, ikú pa wọ́n. Ikú pa kú fúnra ara ẹ̀, ó tún ti pa ọmọ ikú báyìí. Ikú, ó pa ikú, ó tún ti wá pa ọmọ ikú báyìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ fàyọ ni pé kò sẹ́ni tí ò ní kú. Kò sẹ́ni tí ò ní lọ. Kò sẹ́ni tí ò ní fayé sílẹ̀ lọ́jọ́ kan ìjọ̀kan, ọjọ́ tó jẹ́ pé gbogbo wa nìkan ló máa kú. Tọ́mọ aráyé ò ní mọ̀ pé báyìí ló ṣe rí. Ìjọ́ kan máa wà tí àwọn ọmọ ẹni, àwọn ẹbí ẹni, wọ́n á ní pé gbogbo wa ẹ jẹ́ ká wọlé o. Gbogbo àwọn èèyàn máa wọlé gìrìgìrì, á wọlé tán. A máa pariwo pé ta ló kú ń ta o, ta ló kú ń ta o, àní rẹ́ni tó kú ń ta. Èèyàn tó dẹ̀ kú ń ta àti tì mọ́ta, onílé ọlọ́rọ̀ àti tì mọ́ta. Àwa ti tilẹ̀kùn pa, òòrùn á pa, òjò á pa, ìta yìí ló wà o. Ẹ jẹ́ ká rántí pé a máa lọ lọ́jọ́ kan tá jáde láyé ni. Kò sí bá a ṣe lè ṣe, kò sí bá a ṣe lè sọ, kò sí bá a ṣe lè sọ pé kó yé wa tó. Ikú ìkẹyọ̀ kan tó lágbára jù nínú ayé ni pé ká ṣe dáadáa. Kẹ́rẹ̀ jẹ́ ká ní ìfẹ́ ara wa torí Ọlọ́run ọba fálù ìfẹ́ púpọ̀. Ká bára wa lo inú kan torí wípé gbogbo mo tó nú ayé, gbogbo módà nínú ayé, á lọ náà ni tí ò sí bá a ṣe fẹ́ ṣe. Ikú tó ń pani nígbà tó wù ú, ikú tó ń jáni lọ́rẹ́ àìsàn. Ẹ jẹ́ ká sọ fúnra wa, ẹni tó kú yìí tó fayé sílẹ̀ lọ, ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi follow second page mi, backup page yẹn, Yorùbá Nation Àfọ̀njá TV. Ẹ rí i pé a gbé picture arákùnrin yẹn, ọmọ ọba náà síbẹ̀. Ó jọ bàbá bí ìmúmu, ó jọ wọ́n tojútojú taratara tìlàtìlà. Agbóhùn àti bàbá ti rá ń bẹ̀. Ẹ lọ follow Àfọ̀njá TV page, Àfọ̀njá TV, Yorùbá Nation Àfọ̀njá TV backup page. Ẹ rí fọ́tò bàbá náà ń bẹ̀. Gbogbo àwọn nǹkan yìí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwáyé má kú kan ò sí.
gbogbo ìwọ tó bímọ sáyé ó mà ní fojú sunkún ọmọ àwọn ọmọ ẹ nígbà tí wọ́n bá nídìí ẹ wọn mà ní fi ẹ́ ṣàwátì torí gbogbo ìgbà tí mo bá wà tí mo bá jókòó mo máa rántí bàbá mi àmùdá màá rántí arẹwà ọkùnrin màá rántí ẹni tí àwọn obìnrin dù gidigidi màá rántí bàbá mi omi a sì bọ́ lójú mi lọ́pọ̀lọpọ̀ gbà lọ́dún náà lọ́hùn-ún ó dàbí àná ni 1988 kí bàbá mi tó jáde láyé tó pọ̀ ká kú omi bọ́ lójú mi àwọn ẹ̀gbọ́n mi ò sí nílé hospital tí wọ́n bí mi sí ni bàbá mi kú sí àmọ́ gbogbo àwọn nǹkan yìí tí mo bá rántí gbogbo ohun tó ṣẹlẹ̀ nígbà náà màá wá rí i pé kò sẹ́ni tí ò ní jáde láyé kò sẹ́ni tí ò ní kú ikú tí ò sí pé bóyá àbójú àánú kankan bẹ̀ mọ́ mo fẹ́ kí gbogbo wa máa rántí pé jáde láyé ni kò sí bá a ṣe fẹ́ ṣe kò sí bá a ṣe fẹ́ gbé a máa jáde láyé ńjọ́ kan ni gbogbo tá a bá ṣe láyé ọjọ́ mo fẹ́ fi eléyìí sọ fún wa pé ìjọ́ tá a bá ń ṣe ọjọ́ ìbí ìjọ́ yẹn ló yẹ kó mi máa bọ́ lójú wa jù ìjọ́ tá a bá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ìjọ́ yẹn ló yẹ ká ẹ ronú pé ọjọ́ náà ọjọ́ tó yẹ ká ṣe sàráà ni ìjọ́ tó yẹ ká sọjọ́ ìbí ìjọ́ tó jẹ́ kó panilẹ́kún tó yẹ kó ronú pé irú ìgbésí ayé wo ló lò kọjá torí wípé nínú ọjọ́ tó lò láyé ìkan ti dínkù ó mọ iye ìgbà tó kọ nínú ayé ó mọ iye ìgbà tó kọ pòkú nínú ayé ó mọ̀ torí pé bẹ́ẹ̀ ẹni tó kú tó fayé sílẹ̀ lọ ẹ gbọ́ mi ẹ máa bá mi tẹ RP fún bàbá yìí ẹ bá mi tẹ kọ́mẹ́ǹtì ẹ bá mi tẹ fún bàbá yìí tó fayé sílẹ̀ lọ yìí ẹnìkan náà ló máa dárò tiwa níjọ́ kan eléyìí tẹ yẹn gbígbà àdúrà ni ẹ gbọ́ kọ́lọ̀ ń sekú nísinmi fún kọ́lọ̀ ń foríjì ẹ ṣe kọ́mẹ́ǹtì torí àwa náà rẹ ni ṣe tiwa náà lọ́jọ́ níjọ́ tí ọjọ́ bá lọ ìjọ́ tásìkò bá tó ara àdúrà fún òkú ni tẹ́ mo ní tẹ́ bá fẹ́ rí píkṣọ̀ yẹn ẹ lọ follow second page mi Yorùbá Nation Àfọ̀njá TV backup ẹ máa rí backup page ẹ máa rí píkṣọ̀ bàbá náà ń bẹ ẹ rí i pé wọ́n máa rẹwà o wọ́n máa jọ Aláàfin Ọ̀yọ́ o ikú tó ń pani tó ń jáni lẹ́gba òun mo fi sọ pé gbogbo ìgbà tí gbogbo yín tẹ bá fẹ́ sọjọ́ bí ọjọ́ ẹkún ni kì í ṣe ọjọ́ ayọ̀ ọjọ́ tó yẹ kọ́ ọmọ ènìyàn dorí kodò ọjọ́ náà lọ́jọ́ bí jẹ́ ọjọ́ tí wọ́n bí wa sáyé ọjọ́ tẹ̀yìn kan pàtẹ́wọ́lé lórí tẹ̀ ń jó bàbá yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ó dàpọ̀ làgán lọ́jọ́ bí bàbá náà Ọlọ́run ọba kábíyèsí elédùmarè àbẹ́ẹ̀rí ọjọ́ bí ọjọ́ tó yẹ kọ́mọ ènìyàn ronú kó dorí kodò lọ́jọ́ bí jẹ́ gbogbo àwọn ènìyàn tí ó mọ̀ pé ọjọ́ bí tá ń jó tá ń yọ̀ àwa ń jó sí pé àsìkò kù mi ti súnmọ́ àsìkò kù mi ti súnmọ́ mo dúpẹ́ àsìkò kù àní ẹ má yọ̀ ní tó fi ń dájú kó pe àwọn aládùúrà mùsùlùmí kìrìsìtẹ́nì ọkọ̀ pe àwọn ọmọ ẹjọ́ nídàájí kẹ́ tọrọ àforíjì níwájú Ọlọ́run kẹ́ bẹ̀bẹ̀ fún ẹ̀mí gígùn àti àlàáfíà kó máa bá yín gbé wípé ọjọ́ kan ti dínkù nínú ọjọ́ tí mo fẹ́ lò láyé ẹ̀yin máa lékún ọjọ́ orí ẹlékún ọjọ́ orí àbọ́jọ́ dínkù nínú ọjọ́ orí yín tẹ́ lò láyé
gbogbo nǹkan yìí mo fẹ́ ká ẹ máa mọ̀ pé kò sí bá a ṣe fẹ́ ṣe àjáde níṣẹ́ mo ní kúlò àyìnsá ya mutu láyísá fídùn ní yasufutu àràkà tó yàn pàtó náà túmọ̀ tẹ̀tùlú asufutu. ẹ gbọ́ ni gbogbo pé mi náà ni èmi ni mo jẹ́ nǹkan èmi lọ lọ́lá jù even èmi mo dáa jù nínú ayé èmi ni mo mọ̀ sọ jù pẹ̀lú bó ṣe wù kó ṣe jẹ́ nínú ayé o wàláì ó máa lọ ni o kò sí bó ṣe fẹ́ ṣe ó máa kú níjọ́ kan kò sí bó ṣe fẹ́ wù níwà ó jáde láyé níjọ́ kan ni èmi náà ni gàgàrà gbogbo nǹkan tá a lè wù ká jẹ́ abẹ́ lè pò nú ayé abẹ́ ṣe nǹkan kan nú ayé ni kò sẹ́ni tó lágbára tó mi ni wàláhì tàláhì sùnmọ́ bí láì àmọ́ tà náà ni kò sí bá ṣe fẹ́ ṣe a máa kú gbogbo nǹkan tó wá ń jẹ́ nǹkan nípa ikú yìí ó yẹ ká máa mọ̀ wípé gbogbo nǹkan tó yẹ ká ronú pé ọjọ́ kú mi súnmọ́ ọjọ́ kú mi súnmọ́ bọ̀ kí ló ń gbogbo ìgbà náà ṣe bóyá ká máa tọrọ fẹ́mi gígùn ni ẹlòmíì àjọ ayọ̀ ààrẹ ni tó dájọ́ kú sọ́nà dájọ́ ọjọ́ òbí sọ́nà tó dẹ̀ jáde láyé a rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó jẹ́ pé ó ṣe ọjọ́ òbí tán báyìí wàláì kílẹ̀ tó sú níjọ́ náà ó jáde láyé ààrẹ ni tó sọjọ́ òbí tán ó dijọ́ kejì ó jáde láyé ó celebrate pé òun kú ó ṣe pàtí pé òun kú kí la wà ní ronú kú fún ikú torí ẹ̀ mo ṣe máa ń sọ pé kò sígbà tí ó lè dé tó bá dé káàbọ̀ ni bọ̀ mò ń tọrọ ẹ̀mí gígùn fún ara mi bọ̀ tó bá ti dé náà káàbọ̀ ni torí kò sí ń tá a lè ṣe sí nínú nǹkan tó yẹ kẹ́dà máa rò jù láyé yìí òun ni ikú gbogbo ìgbà tó bá ti rántí pé ó kú nínú ayé gbogbo ìgbà tó bá ti rántí tó ti ronú pé ó kú nínú ayé bẹ́ẹ̀ náà ni pẹ̀lú àṣẹ Ọlọ́run wà á máa wò pé ẹni yìí mọ̀ pé òun máa kú wọ́n dẹ̀ máa tún máa yáfi ẹ láyè kan. nínú ìgbà gbígbàdúrà tó bá ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé ikú o bẹ́ẹ̀ náà ló máa ṣe ìyọ̀ǹda kúrò nínú àwọn nǹkan yìí pé ó máa fi àyè lẹ̀ ẹ̀mí gígùn dẹ̀ máa tẹ̀lé bọ̀ á wá bẹ́ẹ̀ sí ṣe patí á máa jó á máa yọ̀ lórí pé a fẹ́ kú lórí pé à ń ṣe gbogbo àwọn nǹkan yóò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú tó yẹ kẹ́ kọ́kọ́ ṣe sàrà fáwọn èèyàn nínú ayé kẹ́ tọrọ ẹ̀mí gígùn òun lọ́jọ́ bí àmọ́ nínú táwọn sọ níbẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ pátá tí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ká gbá mú dáadáa ní wípé ikú tó pa bàbá yìí tó mú wọn lọ ó ní tó jẹ́ ó ní tó ṣe ó ní tó ṣẹlẹ̀ ó ní tọ́lọ́hun fi ṣe òwe fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba òwe fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin alágbára ni wípé ikú tó pa bàbá tó tún padà tún pọ̀ mọ́ ikú tó pa lágbára tó tún padà tún wá pa ọ̀dọ́ ọmọ alágbára báwo ni tẹ̀yin ṣe jẹ́ bẹ́ẹ̀ ní jáde láyé ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wojú ọ̀run yànyànyàn tẹ́ ní kò sírú mi kò sírú mi kò sí bí mo ṣe tó kò sí tí mi ò lè dà nínú ayé gbogbo yín náà ìjọ kan tó máa kú wọ nìkan ṣoṣo tó jẹ́ pé apá ò ní ṣe gbé ẹsẹ̀ ò ní ṣe gbé ọjọ́ tá a máa dárò ara wa kọ́mọ ènìyàn tó dárò ẹni ọjọ́ tá a máa mirí tó mi máa bọ́ lójú wa ọjọ́ tó jẹ́ pé lágbára jù nínú ayé ọjọ́ tá a fayé sílẹ̀ tí gbogbo ara máa bèrè ọjọ́ tá a máa rí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀mí nínú ayé ìṣẹ̀mí tá ojú mi ò rí tá a máa jọ máa fojú rí níwọ̀n ìgbà tí ìnira kọ́kọ́ bá dé wàá máa mọ̀ wípé àsìkò tó ẹlòmíì ò ní mọ̀ kankan ẹlòmíì sì máa mọ̀ bọ̀ ara máa jẹ́ kó máa mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ tí ò dẹ̀ sí tó fẹ́ ṣe sí ìdákẹ́ rẹ ó máa yàtọ̀ ìṣesí rẹ ó máa yàtọ̀ lásìkò tí kú bá ń bọ̀ àwọn àpẹẹrẹ oríṣiríṣi máa ṣẹlẹ̀ nínú ayé nígbà tí ọkàn rẹ ń dárò ara ẹ̀ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam kò sí bá a ṣe lè wù ká aláàjẹ́ tó nú ayé àbá alágbára á lọ ni
gbogbo eléyìí tí mo fi ń kọ́ ẹ̀yin lọ́balọ́ba lẹ́kọ̀ọ́ nípa tó ṣẹlẹ̀ sáwọn bàbá yìí, nípa tó ṣẹlẹ̀ sọ́mọ bàbá yìí. Bẹ́ẹ̀ náà àwọn ọba kan ni wọ́n ń lọ níjọ́ wo tí ò ti pọ́jọ́ mélòó, ẹ wo iye ọba tó ti fayé sílẹ̀ lọ́dún yìí. Àwọn kan kú papọ̀, méjì ló kọ́kọ́ kú lẹ́ẹ̀kan náà gbà ó. Wọ́n gbé ẹlẹ́ẹ̀kẹta dé hospital l'Ógbómọ̀ṣọ́. Kí ló ṣẹlẹ̀ sóhun náà? Nílùú Ọ̀yọ́ náà ni o, tí wọ́n lásídẹ́ǹtì hospital ní kẹta ti kú, àwọn ọba aládé nù. Gbogbo ẹ̀yin ọba yìí tẹ́ mọ̀ kan tó ń ṣẹlẹ̀ wípé ó yẹ kí ẹ ṣe dáadáa. Ẹ rántí orílẹ̀-èdè, ẹ rántí pé ilẹ̀ tẹ́ ẹ jọba lé lórí kìí ṣe fún ìjọba, fún àwọn ènìyàn, fún àwọn tí ẹ ṣàkóso lórí ẹ̀. Ẹ wá máa rántí pé kú bẹ́ẹ̀ bá ṣe dáadáa ọmọ aráyé aṣọ, bẹ́ẹ̀ ṣe dáadáa ọmọ aráyé aṣọ. Torí ẹ̀yin gangan là ń pè lọ́ba, ẹ̀yin gangan ní ìjọba, àtàrà yín ní ìjọba ti mú ìjọba, àtàrà ọba láti yọ ìjọba. Ká tó wá sọ pé àfáà tó tóbi jù nínú ayé ó máa jáde láyé. Mo rántí sheikh mi, bàbá mi, láhìlá ọlọ́run ọba o, ọba aláàánú, ọba tó níkẹ́ lọ́dọ̀, kó bá mi fọ̀run kẹ́ sheikh mi, àwọn tó fún wa lọ́wọ́ wúrìdì nígbà náà lọ́hùn ní 1996, sheikh Nuru Hakim, kọ́lọ́run bàbá aláàánú kó bá mi ṣe dáadáa fún wọn. Mo á kí sheikh mi, sheikh Murtado Yakub, àfáà mi dáadáa, kọ́lọ́run bàbá aláàánú sheikh mi ni, kó bá mi foríjì wọn, kó bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Nínú àwọn tí wọ́n kọ́ wa ní mímọ̀, tí wọ́n fi ọ̀nà mímọ̀ mọ̀ wá pé báyìí náà ṣe ń ṣe nínú ayé, àwọn tá a mú mi ìmọ̀ lọ́dọ̀ wọn, àwọn tá a gba omi ìmọ̀ níwájú wọn, àwọn nu. Tí ó kú òní pé bákan mọ́ nínú ayé, ikú mú wọn lọ. Àgbárígìdò máa ná àwọn dà lẹ́nì, bàbá wa ní kọ̀rọ̀ àwọn dà lẹ́nì, ikú mú wọn lọ. Nínú àwọn èèkàn ńlá ni wọ́n, kọ́lọ́wọ́n bọba láàánú kó bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rí. Ṣé uzazeli zambo àwọn dà lẹ́nì, ṣé indasalati àwọn dà lẹ́nì, bẹ́ẹ̀ àwọn àfáà ńlá Sheikh Adam, bẹ́ẹ̀ ni bàbá Kamaluddin, tí wọ́n lọ bẹ́ẹ̀ jáǹtì rárá nínú ayé. Àwọn dà náà lè ní ikú mú wọn lọ. Àwọn pastors oríṣiríṣi, àwọn dà lẹ́nì tí wọ́n jẹ́ èèkàn, ikú ti mú wọn lọ. Ẹ jẹ́ ká ronú látara bìkan pé kò sí bá ṣe lè pálá tó náà, àtòṣe dáadáa, àti ségesège, a máa jáde láyé o. Mo fẹ́ ká máa mọ̀ nínú ayé pé kò sí bá ṣe lè ṣe tá ní jáde láyé. Wallahi tallahi summa billahi lẹ́dí. Tí mo fẹ́ ká máa nígbàgbọ́ wípé ọlọ́run ọba lọ́ba aláforíjì, gbogbo ìgbà tá bá ti jí tá ń pe ọlọ́run, àfi ká máa tọrọ àforíjì ní kíkankíkan, ká máa bẹ̀bẹ̀ fún àforíjì níwájú ọlọ́run, torí wípé òun lọ́ba tó ń foríjì ni. Kí àwa fúnra wa dẹ̀ tó máa foríjì ra wa. Ẹ gbọ́, kí àwa fúnra wa ká máa foríjì ra wa. Torí ọ̀pọ̀lọpọ̀ nínú ayé, kí ọlọ́run ọba láàánú kó ṣe dáadáa fún wa látara gbogbo ohun tí à ń sọ, ká dẹ̀ má sì sọ. Wọ́n máa ń sọ kankan pé ẹ̀yin àfáà tí mo ti ṣe, ẹ jọ̀ọ́ ẹ foríjì mi o. Torí bí mo ṣe mọ̀ ọ́ sọ mo ṣe sọ. Àbí látẹ̀yìn wá níbi tí ọpọlọ mi mọ nìyẹn, tí mo dẹ̀ gbé làákàyè tèmi nínú ráàsù kìtáàbù mi. Kò wá sí ẹni tó gbọ́n tán nínú ayé, kò sí ẹni tó mọ̀ sọ nínú ayé,
kò sí bá hàn ò ṣe ní gbé wa nígbà mi torí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ mi yé wọ́n ní albalamu akalibilimatic àdánwò ọmọ ènìyàn ìṣòro ayé ènìyàn gbogbo wàhálà rẹ̀ yé ènìyàn àti fi tì sórí ahọ́n níbi ọ̀rọ̀ sísọ àfi káwọn aláwa kó má sọ wá síbi tí ò yẹ ká sọ wá sí àní sísọ pẹ̀lú àṣẹ Ọlọ́run bọ̀ nípa ikú gbogbo mo wá jẹ́ alágbára àbí pé mi ò lè foríjìyàn àbí pé sẹ́ẹ̀ mo máa lo agbára mi lórí ẹni yìí màá ṣe kankan ìwọ náà rántí pé ó jáde láyé o ìwọ tí wọ́n tún wọ́n bẹ́ẹ̀ títí pé má bínú o foríjì wá o ṣe gbá o tó lóòní gbà Ọlọ́run ọba tó dá wa ó dẹ̀ ní ká tọrọ àforíjì níwájú òun Ọlọ́run kí ló dé tá a lè dáríjì látara àforíjì tá a máa ń bẹ lọ́hùn ní àwọn nǹkan oríire ọ̀tọ̀ọ̀tọ̀ máa fi ń ṣẹlẹ̀ sínú ìgbésí ayé wa ká dẹ̀ máa dúpẹ́ mo fẹ́ kí gbogbo wa kí a máa bẹ lọ́hùn torí pé àjàjà tí ọjọ́ ìbí bá ti ń súnmọ́ ẹ ṣe sókí kìí ṣe gbogbo nǹkan náà ní patí ẹ ṣe níwọ̀nba bọ̀kẹ́ tó ṣe patí àbẹ́ ṣe nǹkan ńláńlá kan ẹ kọ́kọ́ gbé yẹ̀wò dáadáa ẹ gbọ́ ẹ gbé yẹ̀wò kẹ́ tó ṣe patí pé ẹ fẹ́ ti bẹ́ẹ̀ dé ẹ kọ́kọ́ ṣe àdúrà láàárọ̀ ẹ wò la ilaha illallah kìí ṣe pé kẹwàá máa náà ṣe kí ni gbogbo àwọn nǹkan yẹn ẹ rántí pé ẹ ń dínkù nínú ọjọ́ orí ni ẹ lékún ẹ ń dínkù láti kú ònú ayé bí ẹ ṣe ń lékún lọ́jọ́ orí ẹ wá ń dínkù bẹ́ẹ̀ ti fẹ́ kú ònú ayé gbogbo àwọn nǹkan yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ irú bàbá tó jáde láyé yìí ǹjẹ́ ta ló mọ̀ kó máa lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàfin àwọn nǹkan yìí ṣe wáàsí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ fi ń ṣe wáàsí even ọ̀pọ̀lọpọ̀ àwọn alẹ́sìn àbáláyé náà fi ń ṣe wáàsí pé gbogbo pé ìwọ ni àbí ìwọ ló lágbára ológun kà àbó oníkiní kan nínú ayé kò sí ẹni tó lè mú ẹ kò sí bó ṣe léwu èyí tó o bá ṣe sílẹ̀ ọmọ àjẹ́ ń bẹ̀ ìwà dẹ̀ jáde níjọ́ kan láyé alágbára padà ń dọ̀lẹ́ alágbára ń di kíni ó ń di ọ̀lẹ àbí kó jẹ́ pé ká súnmọ́ Ọlọ́run ẹ gbọ́ ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run gbogbo tẹ́ ẹ bá ń pè mi sọ pé èyí tèmi ń pè gbogbo tẹ́ ẹ bá nígbàgbọ́ nínú ẹ súnmọ́ kò torí pé nínú wíwádìí tèmi àti mímọ̀ tèmi tí mo gbé kalẹ̀ nínú ọpọlọ mi láti pé bóyá kíní mo rí pé kò síbi tọ́lọ́run ọba ò sí ìwọ tó gbé igbá sílẹ̀ tó ló ń sìn mo nígbàgbọ́ kò síbi tọ́lọ́run ọba ò sí tí Ọlọ́run ọba ò bá síbẹ̀ kò ní dẹ lóhùn ò ní jẹ́ èèyàn ìwọ tó ń bọ gbá tó ń bọ kinní kan èmi fi ń jẹ́ kó yé yín torí pé èmi nígbàgbọ́ pé Ọlọ́run ọba wà níbẹ̀ náà ni tí ò bá sí níbẹ̀ kò ní jẹ́ fún yín kò síbi tọ́lọ́run ọba ò sí torí ẹ̀ ni mo fẹ́ ká máa rántí ikú Ọlọ́run ọba tó pa ẹni tó ń bọ igi tó ń bọ kíní ọba tó ń pa àáfàá tó ń fa tẹ̀sùbá tó ń forí kanlẹ̀ ọba tó ń pa pásítọ̀ tó ń pàtẹ́wọ́ lójoojúmọ́ ní chọ́ọ̀chì kò sí yàtọ̀ láàrin wa ẹ̀gbọ́n tí àáfàá mi sọ ní Sheikh Adam ó ní wala yakbaru Allahu salata illa bit-taharati ó ní la farqa bayna al-muslim wal-kafir illa bis-salati ó ní kò sí yàtọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí àyàfi ìrun Allah ẹ gbọ́ ó ní kò sí yàtọ̀ láàrin mùsùlùmí o àti kèfèrí o àyàfi ìrun kò sẹ́nibọ́dì tó jẹ́ kèfèrí Ọlọ́run ọba lọba tó mọ kèfèrí ní ọ̀dọ̀ àwọn mùsùlùmí là ń pe àwọn eléyìí ní kèfèrí àwọn eléyìí ní kèfèrí èmi ò mọ kankan
mi dẹ̀ nímọ̀ kankan bọ̀ mo rí pé ìkànjọ ni wá ẹ̀sìn ló jẹ́ ká máa fi ṣera wa bá ti fẹ́ ṣera wa bọ̀ tèmi àwọn á jẹ́ kí gbogbo wa ká dúró síwájú Ọlọ́run ká bẹ lọ́hùn dáadáa pé àníṣe gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣe Ọlọ́run foríjì mí ọgbọ ẹni tí mo bá tó ti ṣẹ̀ kó tó foríjì mí tó bá ti sọ yẹn mo mọ̀ pé wàá rí gbígbàdúrà bọ̀wọ́ tó bá sọ pé ó kàn bẹ̀bẹ̀ àbóṣegbá kan ó bẹ Ọlọ́run ó wá fi sáà tí ìwọ bá lò foríjì rántí wípé ẹnìwọ náà wà tó ṣe ẹnìkan o tí ó foríjì ẹ Ọlọ́run ọba lágbára púpọ̀ ọba tó ń yọ ní láwùjọ nǹkan tó jẹ́ pé tí kò bá yọ nǹkan tó dá láwùjọ nǹkan tó kójọ gbogbo nǹkan yẹn á dẹ̀ túká tó bá yọ èso ẹyọ kan gbogbo tó ti ń dọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ á dẹ̀ di rúdurùdu Allah Ọlọ́run ọba tó jẹ́ pé ó ń já búlálà fún ni ta ni kú gan Allah ta lè sùn tí wọ́n pariwo gan Allah ta lẹni tó pa yíyan gangan fún ara rẹ̀ Allah Ọlọ́run náà ni kò sí anybody ó dá àwọn kan látara àwọn kan pé ẹ jẹ́ ká máa forúkọ yín ṣe báyìí kó jẹ́ pé ìlànà máa ránṣẹ́ ta ló dá ikú ta ni Ọlọ́run àwọn òjíṣẹ́ rẹ̀ ta ló ní kíkú pààyàn Ọlọ́run ẹni tó jalè tó lọ jalè mo kí yín bàbá mi Mr. Oloogbe Ahmed mo kí yín Adéọlá ẹ gbọ́ tó jalè níbì kan tó lọ gbé nǹkan nìkan tó wá ní iṣẹ́ èṣù ni là ẹ má parọ́ mọ́ èṣù wa bẹ́ẹ̀ níbi tó wà ẹ má jẹ́ ká máa tanra wa mọ́nú ayé Ọlọ́run ni ṣé bọ́lọ́run ti rí ẹ láti bí ọjọ́ mélòó kan títí ó tún sìn ẹ́ débi tó o ti fẹ́ mú nǹkan a ti kọ́ sínú kádà rẹ̀ pé bó ṣe máa rí lélẹ́yìí Ọlọ́run ọba sápamọ́ nínú gbogbo ara nǹkan tó dá ó wá fi orúkọ àwọn nǹkan yìí náà ló fi ń ṣiṣẹ́ rẹ̀ ó ń bẹ lára mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí Ọlọ́run ọba tó ń bẹ lára mi ló ń sọ̀rọ̀ bí mo ṣe ń wíṣẹ́ Ọlọ́run ọba tó ń bẹ lára mi ló ń wí ẹ gbọ́ bí gbogbo yín ṣe wá ń wò mí nísìn Ọlọ́run ọba tó wà lára yín òun ló wá ń wò mí ẹ gbọ́ mi Ọlọ́run ọba yìí kábíyèsí o Allah Elédùmarè la ilaha illallah Muhammadu Rasulullah kí láàmà tó jẹ́ pé Ọlọ́run àwọn kankan pamọ́ tẹ̀dá àwọn ẹ̀dá ò mọ̀ pé báyìí ló ṣe ká ṣe gbé báyìí ló ṣe rí Ọlọ́run ọba ẹ̀rí omi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tí wọ́n ń bọ omi Ọlọ́run ọba wà látara omi òun lómi ò ṣe lọ́tà Ọlọ́run ọba dẹ̀ ń jẹ wọn látara tí wọ́n nígbàgbọ́ lórí àwa mùsùlùmí pé Ọlọ́run bá ṣe mọ̀ pé lọ́dọ̀ tiwa tá a nígbàgbọ́ nínú ẹ̀ pé báyìí ló ṣe rí àárí Ọlọ́run ẹ gbọ́ bọ̀ ó wà lára wa ọkàn wa even nígbà tí mo gbé ráṣù kìtàbù mi lẹ̀ nígbà tí mo bá ka nǹkan kan tí mo kà dáadáa tán màá dẹ̀ tún gbé ráṣù kìtàbù mi lẹ̀ dáadáa pé bẹ́ẹ̀ nígbà tí àfáà mi tán sọ pé láfàríkọ bẹ́ẹ̀ náà lè mú sí wọn àlùkábí lábí sọláàtì wala yakbarullahu salata illa bi ta'arati ó ní Ọlọ́run bọ̀ ní gba irun kankan lọ́wọ́ wa illa bi ta'arati àyàfi ìmọ́ra bẹ́ẹ̀ ni òótọ́ nígbà tí bàbá tán ṣe síra yìí tán máa ṣàlàyé ẹ̀ nípa ìmọ́ra ìtọ́jú ara wà ń bẹ̀ bọ̀ ìmọ́ra nínú ráàsù kìtàbù tèmi ìmọ́ra ní ọkàn báwo ni ọkàn ẹ ṣe mọ́ sọ́mọlàkejì sí kémi Ọlọ́run tó lè gbàrún rẹ ǹjẹ́ sọ òòrò aburú sọ́mọlàkejì rẹ ǹjẹ́ sọ́mọlàkejì rẹ òòrò aburú sí ẹ ǹjẹ́ sọ ń lò fẹ́ pẹ̀lú àwọn ọmọ ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlékéwú àbí àwọn ọmọ ìjọsìn rẹ ǹjẹ́ sọ lò fẹ́ pẹ̀lú wọn kéde pé bóyá òun tàn wọ́n òun lọ́lọ́run tó lè gba ìbádà ẹ̀
torí ẹ̀ ni mo fi ṣàpèjúwe pé kò sí bá ṣe lè ṣe gbogbo tó bá rò bó ṣe tẹ́nìkan ò rí ẹ Ọlọ́run bá torí jọ́ náà wàá kúnjọ́ kan ni tí mo fẹ́ kí gbogbo yín máa mọ̀ pé ìjọ́ kan jọ̀kan á jáde láyé ni. Ẹ jẹ́ ká lo ìfẹ́ gangan lọ́lọ́run nídìí jù. Níwọ̀n ìgbà tí a bá ti lo ìfẹ́ tá a wá mímọ̀ dáadáa tó jẹ́ pé a tún gbá rìsáàsì lórí àwọn ọmọ àtàwọn ọ̀tàn a ní lè sọnù ò ní dúró lórí ẹyọ kan. Ẹ gbọ́ àfáà mi sọ pé tọ́lábọ̀lẹ̀ ẹlẹ́mi faridọ́tún ala kulli muslim wal muslimatu kìí ṣe fún mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin nìkan fún gbogbo àgbáyé fún gbogbo ọmọ ẹ̀dá ádámọ̀ ni. Ẹ gbọ́ ẹ jẹ́ ká máa wá mímọ̀ fún gbogbo torí pé ẹ̀yà kan jọ ni wá torí pé alára ẹran ẹ̀jẹ̀ náà tó wà nínú ara mi ló wà nínú ara tiyín orí tí mo nílẹ̀ ní a lè má jọra. Gbogbo àwọn nǹkan yìí gbogbo ìwà tá a bá wù òun ló máa ṣe sábàbí bá ṣe jẹ́ èèyàn lọ́la. Ìwà tá a bá wù òun lọmọ náà máa jẹ́ ń bẹ̀ o. Ẹ wá máa rántí pé ọjọ́ kan yìí náà lá jáde láyé kò sí bá a ti fẹ́ ṣe a máa jáde láyé mi ìfẹ́ mọ bó ti fẹ́ rí wàláhì tàláhì sùnmọ́ bílà á jáde láyé tó jẹ́ pé ẹ̀yin ẹ̀dá àwọn èèyàn gá mọ̀ pé bó ṣe rí lélẹ̀. Ọlọ́run ọba mi ọba tí èsì alábòsí ọba tó yẹ kó mọ èní tó mọ àná ọba tó mọ gbogbo ẹ wá wo ikú tí ẹni yìí kú ẹ wá wo bó ṣe kú ká ó pé ijọ́ òní bàbá lọ ná tí ọmọ náà tún wá tẹ̀lé ẹ ṣe bàbá mi bẹ́ẹ̀ ṣe bá mi tẹ RP ní bíbá ẹ bá mi kí bàbá tó jáde láyé yìí ẹ bá mi máa kí wọn ẹ bá mi ṣàdúrà fún wọn ẹ kọ́mẹ́ǹtì ẹ bá mi ṣí ètò yìí dáadáa ẹ tún lọ bá mi fọ́lò Yorùbá Nation Àfọ̀njá TV backup ẹ bá mi fọ́lò ẹ torí pé mo ń sọ ọ̀rọ̀ nípa ikú talẹ́ni tó ń pa ni tí èso Ọlọ́run ọba náà ni a lè sọ pé Ọlọ́run ọba ń ṣaburú fún ni ó ní tọ́lọ́run fẹ́ ní ìyẹn ṣe tó yọ kúrò láàrin wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín wà tó jẹ́ pé ẹ̀kan máa rí pósà dédé ya wèrè létàrún á padà gbádùn ìgbà tó yẹ kó lu ọlá ẹ̀ àwọn nǹkan ti wà láti fẹ́ pa á nínú ayé tọ́lọ́run ti fi wọ́n ṣe sábàbí pé ìyìn àtàrà yín máa kú tí wọ́n ṣe ìlà rẹ̀ Ọlọ́run àwa sọ á fi nǹkan kan á fi kàn ìgbà tó bá máa fi sí tán á ti borí ìṣòro ìgbà yẹn ẹ̀yin ò ní láyé ara yín mọ́ ẹ̀ máa fi ṣe tó bá máa di kíní àwa dọ̀la mọ́ yín lọ́wọ́ ẹ̀ ní rí mú mọ́. A ní ẹ jẹ́ ká máa rántí pa jáde láyé ń jọkọ̀ kò sí bá a ṣe fẹ́ wù níwà kò sọ́nà tá a lè gbé ìgbà tó ju báyẹn lọ ni pé ẹ jẹ́ ká máa rántí pé a máa jáde láyé o torí kò sí bá a ṣe fẹ́ gbìyànjú nínú rẹ̀ pé ikú yìí tí ò ní wá o ó di dandan ni lájọ dá sọ kú yìí a dẹ̀ máa lọ ni a máa lọ ni gbogbo ìgbà tá a bá ti wá fẹ́ sọjọ́ òbí láyé ọjọ́ òbí ọjọ́ tó jẹ́ pé ọjọ́ tó yẹ ká máa sunkún ká máa wọ ẹkún wọn ni ọjọ́ òbí ọjọ́ tó jẹ́ pé ó yẹ kájọ máa rò pé tí mo tún ti fẹ́ ọjọ́ tí mo fẹ́ jáde láyé tó ti dé ó tún ti súnmọ́ Allah bẹ́ẹ̀ ni kábíyèsí elédùmarè Mr. Kọ́lá Adams ìjọ tá jáde láyé lọ́jọ́ náà ọjọ́ bí ọjọ́ tó yẹ ká máa wò ká jókòó kómi máa bọ́ nínú ojú wa dúpẹ́ àṣẹ pàtí lọ ọjọ́ tó yẹ ká jókòó àdúrà pé mo tún ti dínkù nínú ọjọ́ orí ní ronú débẹ̀ wípé ìjọ tá jáde láyé gbogbo pé ìwọ mo wá lágbára nínú ayé màá ṣe pàtí màá ṣe nǹkan kan mo fẹ́ dọ́là ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò tẹ́ jẹ́jẹ́ ikú o la ilaha illallah muhammadu rasulullah sallallahu ikú ò bá ní ṣeré rárá ikú jẹ́ kó o mọ̀ pé kò sí bó ti fẹ́ ṣe tí ò ní àní àfi kó o kú ni ikú jẹ́ kó o mọ̀ pé in tó ti kọ́ ni kò sí anybody tí ò ní kú lórí èèrà
lórí gbogbo tọ́lọ́ even igi tá a dá òun gan mọ̀ pé òun fún ara òun máa jáde nínú ayé torí ìṣẹ̀dá kan ìṣẹ̀mí kan ni wọ́n táwọn náà ga tí wọ́n dẹ̀ ń ṣẹ̀mí tí wọ́n ń bára wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lẹ́ja bẹ́ẹ̀ náà lóríṣiríṣi kòkòrò tá a rí tá a fojú rí kò sí èyí tí ò ní jáde àwọn yẹn fálù gbogbo páwọn máa kú àwọn mọ̀ dáadáa pé àwọn máa jáde láyé àwọn nígbàgbọ́ àwọn ti mọ̀ nínú kíní ẹ lè rí wọn pé wọ́n bá yín sẹlibrétì kẹlẹ́ ṣàjọyọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ dé inú ayé ẹ máa prepare ẹ ṣe nínú àwọn owó tó yẹ ká ẹ fi ran ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ò ní lọ́wọ́ ẹ fi ṣe pàtí torí pé ẹ sọjọ́ bí bẹ́ẹ̀ bá ṣe níwọ̀nba kò sí tó burú bọ̀ ẹ kọ́kọ́ ṣàdúrà pé ọlọ́run kẹsùnkú síwájú ọlọ́run pé ọlọ́run o mo máa tún ti ń lọ báyìí àsìkò máa tún ti ń tó nínú ọjọ́ tó dá fún mi kí ẹ̀yin ìyá mi tẹ̀ wọlé àbúgbàbí náà mo kí yín ẹ káàbọ̀ mà nínú ọjọ́ tí mo fẹ́ lò nínú ayé ọjọ́ náà tún ti dínkù ọlọ́run dákunjọ́ ẹ̀mí gígùn ni mo tọrọ dákun jẹ́ ń jèrè àwọn ọmọ mi jẹ́ kí n ṣèyá àwọn ọmọ mi jẹ́ ń ṣe bàbá àwọn ọmọ mi ọlọ́run ọmọ tó ń kú lójú ìyá ọmọ tó ń kú lójú bàbá kí wá ní ká ṣe fọ́mọ tí wọ́n bí tó padà kí wá ní ká ṣe lọ́mọ tó fẹ́ ṣe graduation tó dẹ̀ jáde láyé lọ́jọ́ náà mọye kọ́pà tó jẹ́ pé ó ti kú mọ̀ tó jẹ́ pé ìgbà tó fẹ́ ṣe tán fana ayé ẹ̀ tó lọ sáàbù tó ń bọ̀ ìgbà yẹn ló jáde láyé la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam ọ̀rọ̀ kú là ń sọ tẹ́ máa pariwo allahu akbar ọ̀rọ̀ kú là ń sọ tẹ́ máa gbọ́lọ́wọ́n ọba tóbi ọ̀rọ̀ kú là ń sọ tẹ́ máa yin ọlọ́run pé ọlọ́run ọba o mo máa dúpẹ́ bó ṣe dá mi lénìí a sọ ọ̀rọ̀ kú gbogbo yín ẹ dákẹ́ bẹ́ẹ̀ ni ó máa ń múni ronú láti dorí kodò ọ̀rọ̀ kú là ń sọ tẹ́ ẹ̀rù ọba yín gìnìgìnì pé ikú kò sí bí mo ṣe fẹ́ ṣe mo dáṣọ yìí mo dáṣọ kú ni màá jáde láyé ńjọ́ kan ni ìwọ tó bá mọ̀ pé kò sí bó ṣe fẹ́ ṣe kò sí bó ṣe mọ̀ àfi kó o máa mọ̀ wípé ikú la ilaha illallah báwo ló ti fẹ́ ṣe báwo ló ti fẹ́ gbé kọjá ọ̀nà wo ló fẹ́ gbé gbà ó fẹ́ di ànábì tí wọ́n máa ànábì kan tí wọ́n gbé lọ sójú ọ̀run tó yẹ kó wọ́n gbé wọn kúrò ńlẹ̀ tó bí ò ní kú afáàgbà ikú lágbára ọ̀rọ̀ kú là ń sọ yìí ẹ wá wo ẹni tó jáde ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ bàbá tí wọ́n pè ní ikú bàbá yèyé bàbá jáde láyé ọmọ náà ló wá jáde láyé ẹ wo Ọlọ́run pé kò sí ìwọ tó tún pèrè ní ikú bàbá yèyé ó jáde láyé bẹ́ẹ̀ náà tún ni àwọn ọmọ náà jáde láyé ọmọ jáde láyé kí là wá ní sọ nínú ayé kí ni ní mọ̀ nínú ayé nínú tá à ń sọ tá a mọ̀ tó dá wa lójú dáadáa kò síjọ́ táwa wà tó yẹ pé ọ̀gbẹ́ni tó bá máa dé ó dé náà nù ọlọ́run ọba ló lẹ̀mí mi tó bá ló ti yá kò sí tí mo fẹ́ ṣe sí òótọ́ kò wu anybody láti jẹ́ kó sáré kúrò nínú ayé bá a ṣe ní ìlú òdà àwọn èèyàn fẹ́ kúrò nínú ayé ẹ gbọ́ bí ìlú ṣe le tó àwọn èèyàn fẹ́ kúrò àbọ̀ àwọn kan kúrò pé kí ni àǹfààní táwọn wà nínú ayé òun fún bọ́ olówó ò fẹ́ kú o kò wá rántí wípé òun máa fayé lẹ̀ níjọ́ kan ni kò rántí wípé òun máa fi gbogbo nǹkan lẹ̀ níjọ́ kan ni Allah ẹ jẹ́ ká gbọ́ Ọlọ́run ọba ẹ jẹ́ ká yin Ọlọ́run pé Ọlọ́run ọba tó lágbára ni ọba tó ń pani tó ń jí ni ọba tó jẹ́ pé òun náà lọ́ba tó ń ṣe tó ń dáṣẹ́ rí àkúfún ni ẹ jẹ́ ká sọ dáadáa ẹ jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run ọba tóbi ọ̀rọ̀ kú là ń sọ yìí ikú dóró la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam kí la wá ń sọ nínú ayé tí gbogbo wa ò mọ̀ wípé kò sí bá a ṣe fẹ́ ṣe àfọwọ́bà sílẹ̀ ni kò sí bá a ṣe fẹ́ ṣe
gbogbo ọrọ̀, gbogbo góòdì, gbogbo ọlá tí mo ní, gbogbo iyì tí mo ní, ìjọ kan a ṣe kíni, a lọ pátápátá. Ìjọ kan a kàn ṣàdédé parẹ́. Ìjọ kan a máa filẹ̀ táà ní mọ nǹkan tó kàn, a máa filẹ̀ nu ayé ni. Àwa rò ti tọ́ nípa kú a máa sọ ẹ̀yin èèyàn àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá tún dé ọ̀gbẹ́ni kí n lo láìfù mi kí n lọ. Rántí pé ó bímọ, rántí pé ó bímọ sílẹ̀. Ìwọ má bàyé jẹ́ o, kọ́mọ ẹ kó lè jọrọ̀ nínú ayé. Tọ́ ẹ̀yin bàbá mi nílé lóko, tí ẹ bá ní nǹkan méjì mẹ́ta láti bá wa sọ, àbí bóyá ẹ ní information tẹ́ fẹ́ fún wa, bóyá ẹ fẹ́ polówó ọjà nígbà gbogbo, ẹ ní polówó ọjà tẹ́ fẹ́ ká bá yín máa polówó, ẹ pè wá sórí nọ́mbà wa, àbí ẹ ní tẹ́ fẹ́ ṣe fún wa, àbí bóyá láti fi support wa ni, ẹ pè wá sórí nọ́mbà wa 080 83 89 25 58 080 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 080 83 89 25 58. Bẹ́ẹ̀ ni ẹ pè wá nígbà gbogbo, kò sígbà tẹ́ pè wá tí a ní gẹ̀yìn. Ọlọ́run ọba láàánú a máa pẹ̀lú yín. Tẹ́ bá gbé ìpolówó wa, á bá yín polówó ẹ̀ bó ṣe ká polówó ẹ̀, tínú yín dẹ̀ máa dùn. Pẹ̀lú àṣẹ Ọlọ́run Tẹ́dùmàrè. Tọ́jà ọjà yín dẹ̀ máa yá dáadáa. So gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ, tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé nínú ayé tá a wà yìí, inú ayé àfọwọ́bà fílẹ̀ ni. Ẹ jẹ́ ká rántí o, gbogbo àwa tí a bá ti wá ń sún síbi ọjọ́ ìbí, ẹ ti sọ fáwọn, ẹ lọ gbàdúrà, ẹ sì tọrẹ àánú. Wọ́n ní má gé kéèkì o, wọ́n ní má sì gbà o, ẹ ṣe níwọ̀nba. Ilẹ̀ ń yọ̀, ó ń celebrate pé o ti fẹ́ kú. Ọ̀rọ̀ mi, ọ̀rọ̀ níwọ̀nba ni, ọ̀rọ̀ kékeré ni, ọ̀rọ̀ ìsítí ni. Bẹ́ẹ̀ ni bàbá mi Kọ́lá Adams, kọ́lọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Mo wá fi àsìkò yìí náà tọrọ fún yín Mr. Kọ́lá àtẹ̀yin gbogbo ojú tó ń wò mí pé ẹ̀mí gígùn àlàáfíà Ọlọ́run á bá mi ṣe fún gbogbo yín. Èyí tó kù tí ọdún yìí á fi parí kò mà ní dì yín mẹ́rù lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Wọ́n à ní gbé aburú burúkú wá bá wa nílé. Wọ́n à ní dìgbàdìgbà, wọ́n à ní gbé wa lọ sí hospital ká wá dẹni atan. Ọlọ́run ní sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ báyìí. Kọ́lọ́run sí ẹ̀mí gígùn fún wa, àlàáfíà, kọ́lọ́run jogún ẹ̀ fún wa, kó wá sí ọrọ̀ tá a fi lò kó jogún ẹ̀ fún wa. Mo fi àsìkò yìí, mo tún fọlẹ́ ẹni tó kù yìí, mo fi ń tọrọ fún gbogbo ènìyàn, àwọn tó kù nínú ayé àtàwọn ẹbí arákùnrin yìí, ọmọọba àtàwọn ẹbí wọn, kọ́lọ́run bá fún wọn lẹ́mìí gígùn, kó bá dá wọn sí, kó bá rọ wọn lójú. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń wò mí pátápátá, àánú Ọlọ́run, Ọlọ́run kó máa bá wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mr. Kọ́lá, ẹ lọ follow mi náà ní second page mi, backup page, Yorùbá Nation Afọ̀njá TV backup page. Ẹ lọ follow mi bẹ́ẹ̀ náà, ẹ rí picture ẹni náà níbẹ̀. And again, ẹ bá subscribe sí YouTube wa. Ẹ jọ̀ọ́, link yẹn wà lórí kíní wa, ẹ jọ̀ọ́ ẹ bá subscribe sí. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, mo rọ̀ yín ni. Gẹ́gẹ́ bí tí mo sọ, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká kún fún àdúrà dáadáa, torí pé kò sẹ́ni tí ò ní kú o, gbogbo wa náà la jáde láyé ńjọ́ kan. Torí ńjọ́ kan tó bá ya ẹ rántí pé èmi fún ara mi mo sọ̀rọ̀ kú, tó jẹ́ pé wọ́n ẹ máa sọ pé ọmọ yìí ti lọ. Bẹ́ẹ̀ ni tẹ́ máa post pé ọmọ yìí náà ti sọ̀rọ̀ kú rí. Ẹ gbọ́ mi, gbogbo nǹkan ló lákọsílẹ̀. Gbogbo tí mo sọ yìí, àwọn ìran míì máa rí lákọsílẹ̀. Ìtàn ni. Nínú àwọn nǹkan tẹ́lòmí àkọsílẹ̀ ni, lágbájá sọ báyìí, ara àkọsílẹ̀ wa ń sinú. Tó Ọlọ́run ọba mi
mo ń fi Ọlọ́run ọba náà mo fi ń pe Ọlọ́run, mo ń fi iyì náà mo fi ń pe Ọlọ́run. Dákun Ọlọ́run wá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa, ṣàánú wa wọlá dédé àsìkò yìí, wọlá bó ṣe tó, wọlá ìkẹ́ rẹ, wọlá ìgẹ̀ rẹ, wọlá fẹ́fẹ́fẹ́ rẹ. Ọlọ́run ọba mo fi àsìkò yìí bẹ̀ ẹ́ Ọlọ́run, dákun wọlá títóbi rẹ, wọlá àdúrà tá a ṣe lánàá fún orílẹ̀-èdè Yorùbá. Ọlọ́run ọba o, dákun gbàdúrà wa Ọlọ́run, ṣàánú fún wa gbogbo ibi tó kù sí lọ́rọ̀ wa pátápátá. Ọlọ́run ọba dákun bá bí àbùkátà náà Ọlọ́run. Ẹ̀mí gígùn àlàáfíà dákun ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run ọba o, àtọ̀rọ̀ ẹ̀mí gígùn lénìí. Ọlọ́run ọba wọlá àsìkò yìí dákun fún wa lẹ́mí gígùn. Ọlọ́run ọba àlàáfíà tó péye dákun ṣe fún wa. Owó táwa fi lo, ọrọ̀ tá fi lo, Ọlọ́run jogún ẹ̀ fún wa. La hawla wala quwwata illa billahi al-ali. Èyí tó ń dùn ẹnì kọ̀ọ̀kan láti January títí dà àsìkò yìí, Ọlọ́run ọba wa bá mi bí àbùkátà náà, bá mi lànà fẹ́ni náà. Gbogbo téèyàn tọrọ lọ́dọ̀ Ọlọ́run tí ò tí ì ṣe fún látọdún tó ti kọjá títí dà àsìkò sí, Ọlọ́run ọba èyí tó kù tọdún yẹn àfi parí, dákun bá mi ṣe fún. Ọlọ́run bá mi dùn ẹnì kọ̀ọ̀kan wa nínú, bá mi ṣe dáadáa fún gbogbo ẹnì kọ̀ọ̀kan. Gbogbo ojú tó ń wò mí pátápátá àti èyí tó tún máa wò mí, ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di pẹ̀lú àṣẹ Ọlọ́run. Aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín. Gbogbo àti ayé bá ń jáyé tí gbà ń jáyé, ọwọ́ yín méjì tẹ́ fi ń gbàdúrà, tẹ́ fi ń tọrọ owó, tẹ́ fi ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run, tẹ́ fi ń ṣiṣẹ́ owó, ẹ̀ ní fi gbá àwọn ọmọ yín sìn pẹ̀lú àṣẹ. Ẹ̀yin náà lẹ jèrè àwọn ọmọ yín o, bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo fi àsìkò yìí mo fi ń kí gbogbo lélẹ̀ kan sí. Orúkọ mi náà ni Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Bẹ́ẹ̀ ni ẹ ṣé gan, tún di àsìkò kan náà.